lẹ́yìn olódùmarè olódùmarè náà ló kù. Kò sẹ́nì kankan tó dàbí olódùmarè. Òun la tẹ́rẹrẹ kárí ayé, ọ̀wàrà òjò tí ń bo nílé ìmọ̀lẹ́rù, ẹlẹ́bùrú ìkẹ́, elétílu kára bí ajere, ọba lánàá, ọba lónìí, ọba títí ayérayé àìnípẹ̀kun. Olódùmarè ó pàǹtẹ̀tẹ̀ sánmọ̀ kò jábọ́, ó fìdí ayé sọlẹ̀ sórí omi kò lè yí. Arúgbó ọjọ́ àdàgbà mọ́ tẹ̀pá, àdàgbà mọ́ lo gíláàsì bàbá mi létí ọ̀fẹ́. Ọba lánàá, ọba lónìí, ọba títí ayérayé àìnípẹ̀kun. Olódùmarè ẹ̀kẹrin nínú náà lérú, ẹ̀kẹta nínú túbú, ẹ̀kejì nínú kìnìún. Ìbà rẹ Olódùmarè. Mo ṣe bá gbogbo ẹ̀yin ajúnilọ pátápátá, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀. Mo tún dé o, mo dé kólókó ọmọ lè roko, mo dé kọ́lọ́nà ọmọ lè rọ̀nà. Ẹ̀yin olólùfẹ́ mi lẹ́ni bí n bá ti dé kí n máa pe ìyẹn ó sì máa jẹ́ mi ní gbèjégbèjọ. Mo pe gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá nílé lóko àti lẹ́yìn odi. Ó yẹ wá sáré tètè kẹ́ wá jẹ́ mi ní ihò tèmi o. Èmi ò pè yín fúnkú, mo sì pè yín fárùn. Ó yá wá nǹkan fìdílé láṣẹ Èdùmàrè. Ní bá wọn kú bájá ṣe kú tó ń tògórò. Ní bá wọn wọlẹ̀ bágùntàn ṣe wọlẹ̀ tó ń ti bọ̀lọ̀bọ̀lọ̀ lọ́rùn. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Ó yá mo pè yín. Ìpè ayé ni kẹ́ ẹ má bá wọn jẹ́, ẹ má bá wọn jẹ́ pé ìtọ̀run. Ó yá mo ti dé sí yín lọ́rùn. Mo tún dé o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ wá nǹkan fìdílé. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ìrìnkèrindò ilẹ̀ Yorùbá kóòtù òjíire lẹ káàárọ̀ àjíbí. Ilẹ̀ adúláwọ̀ ló jẹ wá lógún kálàáfíà ọjọba, káwọn tí ń jayé fàmílétè ń tutọ̀ kí wọ́n dẹ́kun ìbàjẹ́. Àwọn tí wọ́n ń fọwọ́ agbára jókòó sórí àpèrè tí ò tọ́ sí wọn kí wọ́n dẹ́kun ìbàjẹ́. Àwọn tí wọ́n ń fi búrẹ́dì kọ́ mọ́làkejì wọn lómi ọbẹ̀ lọ kí wọ́n dẹ́kun ìbàjẹ́. Gbogbo ṣebíṣebí ṣekáṣeká nílẹ̀ Yorùbá káàárọ̀ òjíire kí wọ́n tọwọ́ ọmọ wọn bọṣọ. Ńlá wa àdìtú ọ̀rọ̀ Olódùmarè wà fún. Ńlọ Olódùmarè ọba gbé wa kalẹ̀ fún. Ṣẹ́ẹ̀sì mọ̀ pé ní tó Olódùmarè ọba bá ránṣẹ́ kò séèyàn kankan tó lè gbéná wojú ẹkùn onítọ̀hún. Àfi bonítọ̀hún bá fẹ́ rí jà àti bínú Olódùmarè. Ẹni tó Olódùmarè bá ti ń bẹ lẹ́yìn ẹ̀ gbágbágbá bíi ké. Ṣé ẹ mọ̀ pé Yorùbá lọ́lọ́ tí wọ́n bọ̀? Wọ́n ní bígi bá ń bẹ lẹ́yìn ọgbà kì í wó láéláé. Àmọ́ àìsígi lẹ́yìn ọgbà, bátẹ́gùn bá ti kọwọ́ bọ ọgbà náà, a sì fa gbogbo ọgbà náà tú yálayàla. Olódùmarè lọ́ba tí ń bẹ lẹ́yìn tiwa. Àwa ò lè wò ó. Ẹ ń bá ní ká wò òun ni ó wò ó. Ẹ ń bá ní ká wà ó ṣàìsàn òun ni ó ṣàìsàn. Ẹ ń bá ní ká wà ó lọ ká mọ́ bọ̀, àwa dé ànídébó nítọ̀hún ni. Bí ó ṣe rí nu lọ́lá Olódùmarè. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀. Ojú tẹ́ fi ń wò mí ò ní re lédè yìí. Etí tẹ́ fi ń gbọ́ mi ò ní fàyà gbẹdẹgbẹdẹ bí owó aṣọ láṣẹ Èdùmàrè. Èmi ni wọ́n máa wá, ẹ̀yin náà ni wọ́n sì máa bá. Ó yá ẹ wá fetí yín gbéyàwó ọ̀rọ̀ lẹ́nu mi. Ilẹ̀ Nàìjíríà, ilẹ̀ Nàìjíríà, ilẹ̀ Nàìjíríà. Nàìjíríà èso orílẹ̀-èdè láti ilẹ̀ bí gbogbo wa ṣe mọ̀, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Bẹ́ẹ̀ bá wo oríṣiríṣi ẹ̀yà tí ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà, àbára wa mu. Ọ̀tọ̀ọ̀tọ̀ gédéǹgbé ni wá. Gbogbo nǹkan wa ló yàtọ̀ síra. Ìṣe wa yàtọ̀ síra. Àṣà wa yàtọ̀ síra. Kódà ìrínisí wa gan ó yàtọ̀ síra wọn gédéǹgbé ni.
bẹ́ẹ̀ bá wò wá nílẹ̀ Yorùbá, ilẹ̀ káàárọ̀ oòjíire, ilẹ̀ tí ń ṣàn fún wàrà, tí ń ṣàn fóyin, ilẹ̀ tó lódùmarè ọba yọ́nú sí. Bẹ́ẹ̀ bá wò wá níbẹ̀ tẹ́ wo gbogbo ohun tó lódùmarè ṣe fún wa, olódùmarè ṣe gbogbo nǹkan fún wa lódùlódù nílẹ̀ Yorùbá ni. Kí ló wá dé? Wọ́n wá fọ́n epo sáàrin àlìkámà gbáà ní ilẹ̀ baba ńlá baba wa tó bí wa lọ́mọ. Àwọn èbó yìí, àwọn náà ni wọ́n wá tí wọ́n fi ké gba góòlù lọ́wọ́ àwọn baba ńlá wa. Wọ́n sì fi búrẹ́dì kó wọn lómi ọbẹ̀ sá lọ padà sókè òkun. Wọ́n kó àwọn baba ńlá wa lẹ́rú lọ. Ṣé ẹ mọyì èèyàn tí wọ́n pa? Wọ́n sọ ìtàn kan fún wa láìpẹ́ láì jìnnà lórí ìkànnì yìí ni. Ìtàn fi orí àwọn baba ńlá baba wa ṣe tí wọ́n gé nígbà náà lọ́hùn. Wọ́n sọ ẹ lè mọ̀ páwọn èbó yìí wọ́n rílẹ̀ tí ń ṣàn fún wàrà àti fóyin, ilẹ̀ tó ní góòlù, tó ní gbogbo nǹkan tó lódùmarè fẹ́, àwọn nǹkan mèremère tó lódùmarè ṣe síbẹ̀. Wọ́n tọpinpin ẹ̀ wá láti ilẹ̀ baba ńlá tiwọn. Wọ́n sì wá síbẹ̀, wọ́n sì wá tan àwọn baba ńlá wa jẹ. Kódà wọ́n tún kó wọn lẹ́rú lọ. Wọ́n kó wọn lọ. Wọ́n mẹ́sìn wá nígbà náà. Ẹ̀sìn ń bẹ nínú àwọn nǹkan tí wọ́n fi tàn wá jẹ. Wọ́n wá pajú ẹ̀sìn wa dà. Wọ́n dojú ẹ̀sìn tiwa bolẹ̀. Wọ́n mẹ́sìn tiwa lọ sọ́dọ̀ wọn. Wọ́n sì lọ rè lò ó. Ń sì ń jẹ́ fún wọn. Wọ́n wá mẹ́sìn wá. Ẹ̀sìn tí wọ́n mú wá, agbọ́pọ́kọ̀ ojú omi tí wọ́n fi mẹ́sìn wá, ẹ̀nà tún fi káwọn baba ńlá baba wa lẹ́rú lọ. Àwa sì gbàgbá ẹ̀sìn náà, a sì gbé lérí. Kódà àwa ń fi ẹ̀sìn náà, a tún fi ń dojú kara wa, a fi ń bára wa jà, a fi ń ṣekú para wa. Ọmọ Yorùbá káàárọ̀ oòjíire, ṣọ́ọ̀ṣì dá bẹ́ẹ̀. Ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ á ronú. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá o, gbogbo ẹ̀yin ládéládé, gbogbo ẹ̀yin lóyè lóyè ilẹ̀ Yorùbá pátápátá nílé lóko àti lẹ́yìn odi. Ṣáà ti gbàgbé ni? Ẹ dákun ẹ má jẹ́ n tàn yín. Lásìkò mọ́, ọ̀sáyè lọ títí fún wa mọ́. Ó ti fẹ́ bọ́ sórí o. Bẹ́ẹ̀ bá mọ̀, ṣó dìgbà tí wọ́n bá tó ya wọ̀lú, tí wọ́n kó bọn, tí wọ́n kádà, tí wọ́n kó oògùn, tí wọ́n dédé kó wọ̀lú àtàmọ́ tàǹkì, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn lọ pé a pa yín tán sẹ̀. Nígbà tá a bá pa yín tán, a wá gba gbogbo lẹ́yìn mọ́ yín lọ́wọ́. Sásìkò yìí wá láwà ṣọ̀ṣẹ̀ sọ pé a fẹ́ jà, a fẹ́ dojúkọ àwọn Fúlàní. Àwọn Fúlàní, ẹ má jẹ́ n tàn yín, wọ́n ti ń ṣiṣẹ́ oró. Wọ́n ti wà nínú igbó wa. Kódà kìí ṣòní, kìí ṣàná ni wọ́n ti wà nínú àwọn igbó wa. Wọ́n ń jáde sí títí márosẹ̀. Wọ́n ń dá ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ lọ́nà. Wọ́n á sì wá odidi bọ́ọ̀sì wọgbó lọ. Bí wọ́n bá wá wọgbó, ń bá wa làwa ò mọ location wọn nugbó. Àwọn mọ ibi tí wọ́n ń lọ. Kódà wọ́n lè rin ìrìn odidi ọjọ́ kan nínú igbó wa. Igbó tiwa gan táwa gan ò mọ àpádé àlùdí ẹ̀. Àwọn ti mọ̀. Bọ́n ṣe wà nínú igbó, kìí ṣòní, kìí ṣàná, wọ́n ti wà ńbẹ̀. Wọ́n sì ń kóra wọn wọlé lójoojúmọ́ ni. Bí wọ́n sì ṣe ń wọlé lójoojúmọ́ yìí, ìjọba gan ò mọ̀. Ìjọba ò mọ̀ o. Torí pé ṣé ẹ gbàgbé pé ìjọba àná fún wọn lágbára. Àwọn nǹkan jàǹkàn ogun tí wọ́n ní tí wọ́n lò. بالذي أوحي من الرحمن مسطورا فكم في آيه عبر إذا ما رمت تفسيرا فقارئ. tó kí n tó lọ jìnnà, n ò lè ṣe kí n má fi ti bàbá mi ṣe. Bàbá mi àgbàlagbà, ẹ má bínú pé mo bá yín lóye, mo pè yín lórúkọ. Dádì mi, the great grandpa Yorùbá land, grandpa Yorùbá nation. Bàbá àgbàlagbà, ìbá yín o. Ẹ jẹ́ bá mi ó ṣe. Professor
Bánjí Akíntóyè ni mò ń perí, ìran ọmọ ní ń perí bàbá. Mọ̀júbà o bàbá, láṣẹ Èdùmàrè, ìjẹ́ láṣẹ Èdùmàrè. Bẹ́ẹ̀ ṣe wàhálà tẹ́ dààmú lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire. Nígbà tí iṣu Yorùbá nation bá jiná tán bàbá, ní fi yín ṣàwátì láṣẹ Èdùmàrè. Dádì mi o, owó bàbá dámì, aláṣẹ ìkejì òòṣà. Ẹni tí wọ́n ń tì sígbó tí ń tira ìṣojú ọ̀nà, ọkùnrin 1 million, ẹnìkan bí 200 ọmọ ní bàbá. Ẹkùn ọkọ Fúlàní, ẹni tí Fúlàní rí, tí Fúlàní ń sọpáyà mi sì ń já, àyà mi á sì máa làgàràgà bí n bá ti gbókọ̀ ọ̀hún. Orúkọ ọ̀hún náà dà, Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Bẹ́ẹ̀ bá ti ń perí akọni ẹ dákun, ẹ máa fi dà lálẹ́ gàràgà. Àgbésọ́lẹ̀ ni bàbá, ewu ẹgẹlẹ ni bàbá tí ò ṣe é dì mú. Wèrèpè oníbìkà ń gbá mú bàbá. Mo ṣe bá yín o, ìbà lọ́tún, ìbà lósì, ẹ dákun jẹ́ bà mí ó ṣe. Èmi ò lè ṣe kí n má fi tiyín ṣe. Olódùmarè ọba tó dá yín pé kẹ́ ẹ máa gbìjà ọmọlàkejì kò ní padà lẹ́yìn yín láṣẹ Èdùmàrè. Bàbá mi àgbàlagbà, ọwọ́ ọ̀tún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, ọ̀gá tèmi nu. Bàbá perí akọni ẹja tún fi dà lálẹ́ gàràgà. Ọláyọmí Kóìkí, bàbá mi nu, ọ̀gá mi nu. Bí olóyè Sunday Ìgbòho ọba pé bàbá, olóyè Sunday Ìgbòho á ní white lion. Èmi á máa pè wọ́n ní the last man standing. Ẹni tí ò lè kú, tí ò lè tẹ́, tí dààmú ò lè dé bá, tí wàhálà ò lè dé bá, ogun ayé ò lè borí ẹni. Koiki Media, mo ṣe bá yín. Bàbá mi tí mo wà lábẹ́ wọn yín, òmíyọ̀, n ò ní wà yín tì láṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin Yorùbá nation agitators pátápátá tá ń agitate pẹ̀lú òótọ́ ọnú kan, láṣẹ Èdùmàrè. Ẹ̀jẹ̀ ọ̀dàlẹ̀ báyìí látẹ̀délẹ̀ lérí. Ipa ayé kan ò ní wá ká, ipa ọ̀tá kan ò ní wá ká, ipa lẹ́bọ lógun kan ò ní wá ká. Agbára Fúlàní ò ní borí wa láṣẹ Èdùmàrè. Ọyẹ́ bá ń ṣàmì wìtìwìtì. Mọ̀júbà gbogbo yín o, ẹ dákun ẹ jẹ́ bà mí ó ṣe. Mo padà sórí ọ̀rọ̀ mi. Ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ gbòmìnira ni, ẹ má jẹ́ ń tàn yín. Gbogbo àwa tá ọjọ́ ọmọ Yorùbá pátápátá tá wà lórílẹ̀‐èdè Nàìjíríà, gbogbo àwa tá jọ́ ọmọ Yorùbá pátápátá tá wà ní Nàìjíríà, ẹ má jẹ́ ń tàn yín. Nàìjíríà èso orílẹ̀‐èdè ó ti expire láti 2014. Ṣé ẹ mọ̀ pé 1914 ni wọ́n ti ṣàdéhùn? Ẹbọ bá ti tó 100 ọdún, àdéhùn náà ó ti expire nu bí àṣà àwọn ilé ìbò. Kódà kò ṣiṣẹ́ mọ́. Láti 2014 láti lẹ́tọ̀ọ́ láti pín. Ṣé ẹ mọ̀ pé mo sọ pé àìṣe ìyà kan náà? Ìwò abẹ́ bá wò wá gan, ẹ̀rí pa yàtọ̀ gédéǹgbé. Ayàtọ̀ àwọn Biafra ti lọ, ẹ má jẹ́ ń tàn yín. Yorùbá nation gbọ́dọ̀ gbòmìnira ni. Gbogbo ẹ̀yin tẹ́ wà nílẹ̀ Yorùbá, ẹ má jẹ́ ń tàn yín. Ebi ó ti mú ọ̀pọ̀lọpọ̀. Ọ̀kankan tí ẹ ṣẹlẹ̀ tó rú mi lójú kò sì rú mi lójú. Ọkọ̀ náà páàkì lásán ni, ó kó màlúù lásán. Ọkọ̀ tó páàkì jẹ́jẹ́, bóyá dẹ́rẹ́bà rẹ̀ ní nǹkan láti ṣe ni, kó bọ́ lẹ́nu ọkọ̀ báyìí. Àwọn ọmọ ayé, àwọn eruku tébi ti ń pa, wọ́n bo ọkọ̀ náà ni, wọ́n sì má dààmú gbogbo ẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣá màlúù, olórí mórí, alápámápá, ẹlẹ́ṣẹ̀ mẹ́ṣẹ̀. Bí n bá sọ̀rọ̀ fún yín pé náà ń jó lórí omi, ẹni lọ rèé kérú ẹ̀ wá ń wọ́kọ̀ fún yín. Ọyẹ́ ẹ̀yin náà wò ó, ẹ lè mọ̀ pé yàn ti mú ní Nàìjíríà. Wàhálà ti ń ṣẹlẹ̀. Bọ́bá ẹni táàyè kan ní ìsìn, kódà
bọ́kọ̀ bá páàkì sẹ́gbẹ̀ẹ́ títì lásán àwọn bọ́ìsì ó bò wọ́n wo ohun tí ń bẹ ń bẹ̀ wọ́n ó sì kó gbogbo ohun tí ń bẹ bẹ̀ lọ bí èèyàn bá rìn bí ọ̀bá mọ̀ ń rìn wọ́n mọ̀ jáde sí láàrin títì èyí pé ó yá ọ̀gbẹ́ni já wà pẹ́ wọ́n mọ̀ ṣáàṣì ni stop and search táwọn ọlọ́pàá ń ṣeun ẹ má jẹ́ ń tàn yín yóò wà ní gbogbo ibi káàkiri ní láìpẹ́ láì jìnnà èèyàn ti mú lórílẹ̀‐èdè yìí èèyàn ti mú ní Nàìjíríà Olódùmarè gbà ni bí mo ṣe ń sọṣẹ́ ti wá rí báyìí pé ọ ti ń dojú ẹ̀ bọ̀ ní Nàìjíríà ẹ má jẹ́ ń tàn yín ṣe rí wàhálà tí ń bẹ Nàìjíríà ọ ti fẹ́ kọjá àfẹnusọ tòmátì tẹ́ ń wò ó kódà kò ṣeé rà fún mẹ̀kúnnù mọ́ olówó gan tí ó bá rà á yóò sún ṣòkòtò ẹ̀ tí ó le dandan ni ẹ̀yin náà wò àwọn Fúlàní yìí àwọn ti múra ogun tán ti pẹ́ ọ ni mò ń sọ pé sódì ìgbà tí gbogbo wọn bá tó bọ́ sí títì tí wọ́n tó bẹ̀rẹ̀ sí ní yìnbọn pa yẹn lọ sódì ìgbà náà káwa Yorùbá ká tó wá ronú wa wò yóò ti léètì ẹ má jẹ́ ń tàn yín yóò ti pẹ́ o yóò ti pẹ́ jù ẹ wò ẹ̀yin náà wò wọ́n pọ̀ nínú igbó wa wọ́n sì ń dọ́wọ́ dùnnú lójoojúmọ́ torí kò sí tán fẹ́ níbẹ̀ tí wọn ò rí bọ́wọ́ pálábà kan nu wọn bá ṣégi bí wọ́n bá mú wọn wọ́n tún fi wọ́n lẹ́gbẹ̀yìn náà ni ẹ̀yin náà wò àwọn rèé. ṣe rí báyìí díẹ̀ lẹ́rí nínú wọn wọ́n pọ̀ káàkiri kò síbi tí wọn ò sí nínú igbó tí ń bẹ ńlẹ̀ Yorùbá wọ́n wà lẹ́kìtì wọ́n ń bẹ lóńdó wọ́n ń bẹ lọ́ṣùn wọ́n ń bẹ lọ́yọ̀ọ́ wọ́n wà ní Lagos State wọ́n sì wà lógùn State kódà gbogbo apá Kogi apá Ìlọrin gbogbo ẹ̀ ni wọ́n wà pátápátá ẹ má jẹ́ ń tàn yín àwọn Fúlàní ti yí wa pò kìí ṣe Fúlàní lásán àwọn Fúlàní tó jẹ́ pé wọ́n ti múra àjà ní kódà tírẹ́nì tí wọ́n ti gbà ó ti ju ti Nàìjíríà Army lọ wọ́n gba tírẹ́nì rẹpẹtẹ kò sírúfẹ́ ìbọn tẹ́ wá dọ́wọ́ wọn tẹ́ ẹ̀ bá kò sírúfẹ́ nǹkan ìjà tẹ́ wá dákàtà wọn tẹ́ ẹ̀ bá ẹ dákun kí là wá ní o àsìkò tá a lè ronú ara wa nílẹ̀ Yorùbá Olódùmarè ọmọjà filẹ̀ Yorùbá pìtàn ni ẹ má jẹ́ ń tàn yín gbogbo yín pátá ẹ bá já ṣera wa lọ́kan ni nílẹ̀ Yorùbá bá a bá ṣera wa lọ́kan ọ̀rọ̀ yìí ò lè rọrùn o òótọ́ bọ́bá tá a kó Olódùmarè ó fún wa lómìnira tiwa àmọ́ ẹ má jẹ́ ń tàn yín a nílò láti finú lunú ẹ̀yìn ká fikùn lukùn ká ṣera wa lọ́kan ni ńlá fi lè tètè mókè ńlọrọ̀ ẹnu wá fi lè kò ṣe mọ̀ pé wọ́n ní àìkọ́wọ́rin ejò ìní ń fi yà á dejò bí paramọ́lẹ̀ bá ṣáájú tí ọ̀gbá tẹ̀lé tójòlá tẹ̀lé tí ṣòro náà tẹ̀lé tí ṣègbè náà sórí ẹ̀fẹ̀ǹfẹ̀ tó náà tún tẹ̀lé wọn lẹ́yìn ọwọ́ akẹni tí ó dúró dolúfà kò sẹ́ni tó lè dúró dè wọ́n ilẹ̀ Yorùbá gbogbo wa la nílò láti fọwọ́sowọ́pọ̀ ká jọ fohùn ṣọ̀kan pé ilẹ̀ baba ńlá baba wa a fẹ́ gbà á kìí sì sọ̀rọ̀ ẹnu lásán ọ̀rọ̀ ìṣe ń bẹ ń bẹ ká sọ ká sì ṣiṣẹ́ tọ́ ni kíákíá ká gbómìnira wa ká gbalẹ̀ Yorùbá ilẹ̀ baba ńlá baba wa ilẹ̀ tí ń ṣàn fún wàrà gbogbo ẹ̀yin ọmọ aládé o tẹ́ ń bẹ ní gbogbo àgbáyé káàkiri ṣe mọ̀ páwa lọ́mọ aládé nílẹ̀ Yorùbá ara àwọn àmì ìdánimọ̀ wa nù mo sọ pé Olódùmarè dá wa ó dá wa yàtọ̀ ní gbogbo àgbáyé ni ilẹ̀ Yorùbá ó gbòmìnira ẹja pawọ́pọ̀ kájọ ṣe ni gbogbo wàhálà ti dààmú tí ń ṣẹlẹ̀ yìí ẹ dákun ẹ má jẹ́ ń tàn yín ẹ jẹ́ àjò lọ sókun gbàgbé ilẹ̀ baba ńlá baba wa ẹ jẹ́ àgbà máwọn àtọ̀húnrìn wá lọ́wọ́
ìta ń sọnù bẹ́ẹ̀ bá dáwọn apá abìkan náà láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ẹ rí páwọn ọmọ àlè tí ń jọba ń bẹ̀. ọ̀rọ̀ lọ́balọ́ba ọ̀rọ̀ lóyè nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí kódà yàtọ̀ sáwọn Fúlàní àwọn orílẹ̀-èdè kan ti ń fara wọn wá wọ́n sì ń fara wọn sórí àpèrè tí wọ́n yìí sì sọmọ Yorùbá. ẹ dákun nínú nǹkan ìṣẹ̀dálẹ̀ Yorùbá bọ́mọ àlè abẹ́ni tí ò yẹ lórí àpèrè bá ti jókòó sórí àpèrè bí bá ń wúre ẹ má jẹ́ ń tàn yín èpè ní í ṣẹ̀wọ̀n. ilẹ̀ Yorùbá ilẹ̀ káàárọ̀ àjíbí níbi tá a ti ní nǹkan ṣẹ̀ṣe níbi tó lódùmarè tó ti dá wa pé tó ní ọyẹ́ máa sin èmi olódùmarè tí gbogbo wa a wá gbé nǹkan tí ọ̀tọ̀ nǹkan lé wa lọ́wọ́ a gbé ọ̀rọ̀ ọjà ẹ̀sìn lé wa lọ́wọ́ àwọn nǹkan tí ọ̀tọ̀ nǹkan là á máa ń bára wa jà sí a sì máa ṣe nínú bí ní ara wa. ẹni tá a bá rí pọ́ fẹ́ gbèjà lẹ̀ Yorùbá bí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà a wà máa bínú sírú ẹni bẹ́ẹ̀. bí olóyè Sunday Ìgbòho Òòṣà ò bá jákàndá látọ̀dọ̀ Olódùmarè wá ní ibo ni bàbá ìbá wà lénìí. a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba tó mú bàbá dọjọ́ òní. fún díẹ̀ yìí ilẹ̀ Yorùbá ilẹ̀ bàbá tèmi ilẹ̀ tí ń ṣàn fún wàrà ilẹ̀ tí ń ṣàn fún oyin ẹ bá jẹ́ kájọ pawọ́pọ̀ kájọ léwọ́ àbàjẹ́ lọ́nlẹ̀ Yorùbá. gbogbo àwọn tí ń gorí àpèrè tí ò yẹ kó jẹ́ páwọn ni ó wà ń bẹ̀ tí wọ́n já tọ̀hún rìn wá ẹ bá já ṣókúnṣoko tó wà ká dojúkọ àwọn eléyìí kí irú eléyìí ó lè dópin kí wàhálà lè dópin ńlẹ̀ Yorùbá kí dààmú ó dópin ńlẹ̀ Yorùbá kóhun gbogbo sì bẹ̀rẹ̀ sí ní rọrùn ọrọ̀ ajé wa kó padà sí bó ti wà látijọ́ kéku ó máa ké bí eku kẹyẹ ó máa ké bí ẹyẹ ọmọ èèyàn sì máa ń fọ́n bí ọmọ èèyàn. ilẹ̀ Yorùbá ilẹ̀ tí ń ṣàn fún wàrà àti fóyin yóò sì gbòmìnira láṣẹ Èdùmàrè kí gbogbo wa ó sì bó Olódùmarè ọba sọ̀rọ̀ Olódùmarè ọba ó sì dá wa lóhùn ní Olódùmarè o ilẹ̀ Yorùbá ilẹ̀ káàárọ̀ àjíire Olódùmarè bá wa fún wa lómìnira wa jẹ́ kó mìnira tiwa ó dé kankan. àmọ̀ràn mi lọ sọ́dọ̀ bàbá ààrẹ Nàìjíríà President Bọ́lá Ahmed Tinubu ọmọlẹ̀ Yorùbá nìyín. bàbá ẹ má jẹ́ ń tàn yín orí àga tẹ wà inú àwọn àtọ̀húnrìn wa ò dùn sí yín ṣe é sì mọ̀ ọmọ ẹni ìṣèdí bẹ́bẹ̀ rẹ̀ ká fìlẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíín ẹ má jẹ́ ń tàn yín níta ní kékeré kan ọmọ dá sí ni kìnní kan náà ni ó padà wá parí ẹ̀. ẹni tó lódùmarè ọba bá ti rán níṣẹ́ tó lódùmarè bá sì ti rán nǹkan ẹ dákun ẹja fọwọ́ rẹ̀ wọ́ torí pé ẹni tó lódùmarè bá rán ó yàtọ̀ sẹ́ni tó ránra ẹ̀. olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà bàbá nu pírẹsidẹ́ǹtì ẹ má jẹ́ ń tàn yín ẹni tí ọmọọba ní ń fọba ṣeré ẹ mọ ohun tó lódùmarè gbìn sí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà níkùn ni bẹ́ẹ̀ bá mọ̀ olódùmarè ọba bá ṣí yín lójú ni ẹ mú bàbá ẹ mọ̀ pé ẹni tó yẹ kéèyàn mú mọ́ra ni wọ́n ẹni tó lè gba odidi ilẹ̀ Yorùbá lẹ̀ lọ́wọ́ àwọn akónilẹ́rú ni àwọn baba ńlá baba wa nígbà náà lọ́hùn-ún àwọn olódùmarè rán kan nù wọn padà wá pé ọ̀yá wa lọ rèé gbà àwọn èèyàn ẹlẹ̀ kúrò lóko ẹrú lọ́rẹ̀ẹ́ gbà wọ́n kúrò lọ́wọ́ àwọn apọ́nilójú aṣẹ́ni níṣẹ́ bàbá sì wọ́n wá. ṣùgbọ́n ọ̀rọ̀ ilé ayé ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá bàbá rẹ̀ ni tó jẹ́ pé tó ń ṣe dáadáa tí ń gba àwọn èèyàn ẹlẹ́ kúrò nínú ìpọ́njú ayé ò tún bínú onítọ̀hún ni. ilé ayé yìí mọ̀ wá lágbára o ọ̀tá tí bàbá ní ó lé ní 20 million
nítorí kíni nítorí pé bàbá ń gbà àwọn èèyàn ẹlẹ́ kúrò lóko ẹrú. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ bá já ronú, ṣebí tá a ti ń bára wa jà yìí ṣé n tó pé wa nu. Àwọn ọ̀tá ti wa wọn ò sinmi nígbà kankan o. Ó dàbí olórin kan ni ó ní kírísítẹ́nì ó ní sátánì ò sinmi onígbàgbọ́ ń sinmi. Ọ̀tá yín ò sinmi, ọ̀tá yín ò sinmi, ẹ̀yin wá ń sinmi nílẹ̀ Yorùbá. Ẹ dákun, ṣé n tí ń ṣẹlẹ̀ yìí tẹ́ yín lọ́rùn ni? Ṣó tẹ́ yín lọ́rùn ká máa lò lọ báyìí? Ṣó ti tẹ́ yín lọ́rùn ká máa fomi lò bá ṣe ń lò lọ yìí? Ẹ bá jẹ́ kílẹ̀ Yorùbá gbòmìnira. Bílẹ̀ Yorùbá bá gbòmìnira, gbogbo nǹkan gbogbo á sùn wá bọ̀. Gbogbo nǹkan wa pátápátá tá a ti sọnù, gbogbo ẹ̀ pátá látún rí i padà. Gbogbo àwọn nǹkan wa tí wọ́n ti ń gbà lọ lọ́wọ́ wa, gbogbo ẹ̀ pátápátá ni ó padà sọ́dọ̀ wa nílọ́po ìlọ́po. Ilẹ̀ tí ń ṣàn fún wàrà, tí ń ṣàn fún oyin, ilẹ̀ baba ńlá bàbá tó bí mi lọ́mọ. Ilẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire, ilẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí. Gbòmìnira rẹ̀ tó bàbá President Bọ́lá Ahmed Tinubu. Ẹ má torí pé ń lọ Ẹdẹ kẹ́ bẹ̀dẹ̀ jẹ́. Ẹ má jẹ́ ń tàn yín. Bẹ́ẹ̀ bá kúrò lẹ́dẹ, ẹ rántí pẹ́dẹ̀ náà lẹ́ ń padà bọ̀. Nígbà tí ẹ bá wá padà dẹ́dẹ̀, bẹ́ẹ̀ bá bá ẹ̀dẹ̀ wúruwúru, ẹ rántí pẹ́yìn náà lẹ ṣe bẹ́ẹ̀. Àmọ́ láṣẹ Èdùmàrè, Olódùmarè o kò ní padà lẹ́yìn wa nílẹ̀ Yorùbá. Gbogbo wa nílẹ̀ Yorùbá a sì ń dìtẹ̀ ara wa. Tó yẹ ká fọwọ́sowọ́pọ̀ ni ká jọ gbé ilẹ̀ Yorùbá, ká jọ gbé dókè àgbà. Kílẹ̀ Yorùbá ó gbòmìnira, kílẹ̀ Yorùbá ó rójú, kílẹ̀ Yorùbá ó ráyè. Ká lé gbogbo àwọn ọmọ àlè kúrò lórí àpèrè. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba lóyè. Wọn ò sọ pé gbogbo ọba ilẹ̀ Yorùbá wọn ò yẹ lórí àpèrè o. Péréte nínú wọn náà ni. Bẹ́ẹ̀ bá sì ti rọ́mọ àlè lórí àpèrè, ẹ ti mọ̀ pé ìlú tí wọ́n wà ò lè tùbà kò lè túṣẹ ni. Èmi náwọn ìlú kan lọ́wọ́ tí mo ń ṣe prógrámù lórí wọn lọ́wọ́. Àwọn ìlú kan ní l'Ógùn State, mo sì ń bọ̀ lórí ẹ̀. Ẹ lọ subscribe sí YouTube channel mi Àdìtú Ọ̀rọ̀ TV kẹ́ lè rí gbogbo fídíò mi pátápátá tí mo ń ṣe lórí àwọn ọba aláyé kan nílẹ̀ Yorùbá. Àwọn ni wọ́n pera wọn lọ́ba, ṣùgbọ́n wọn èé ṣọba, wọ́n sì ń jayé fàmílétè ń tutọ́. Àwọn tẹ́ ń pè yìí, àwọn tó ń pera wọn lọ́ba yìí, àtorílẹ̀-èdè míì ni wọ́n ti lọ rè mú wọn wá. Àmọ́ ọmọ àlè ò lè má ṣe bí ọmọ àlè, ọmọ ọkọ ò sì lè má ṣe bí ọmọ ọkọ. Gbogbo ẹ̀yin ọmọ bíbí ilẹ̀ Yorùbá tẹ́ mọ́ra yín lọ́mọ ọkọ ilẹ̀ Yorùbá, ẹ bá já ronú ara wa wo kí gbogbo wa jọ fẹnu ara wa kọ méje. Ká jọ fẹnu ara wa kọ méje. Kí gbogbo wa jọ fẹnu ara wa kọ méje. Tó gbogbo ẹ̀yin olólùfẹ́ mi Àdìtú Ọ̀rọ̀, mo ń lọ mo ń padà bọ̀ ná. Ẹ ń bá sọ pé kémi ó lọ kí n má bọ̀ ni wọ́n dé ni wọ́n ní dé bá. Ọyẹ́ dìde ẹgbàpò tí yín, ẹ lọ rè máa ṣe ń tẹ́ bá ń ṣe. Bí n bá tún dé, wọ́n tún pè yín. Mo sì mọ̀ pé ẹ jẹ mi dáadáa. Ẹ ṣé ẹ̀yin olólùfẹ́ mi. Mo ń lọ mo ń bọ̀ o. Mo kí gbogbo yín o. Ẹ kú kalẹ̀. Hi, a cinematographer. I direct, I shoot, I edit. Follow me on all social medias such as Facebook, Instagram, Twitter, Snapchat, TikTok and WhatsApp for any further inquiries about my work. Thank you.